Felifeli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí yín ní kí ọlá, ìkí iyì, ìkí ẹ̀yẹ, ìkí tó lọ́lá jùlọ pé àánú Ọlọ́run, àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa níbikíbi tí a bá wà ní ọjọ́ ti tòní. Ọpẹ́ ni fọ́lọ́run ọba o, ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tí ó máa bẹ nígbà tí ayé bá ń bẹ, òun ló máa tún ṣẹ́kù nígbà tí ò bá sí gbogbo tó ń jáyé mọ́. Torí ayé ọ̀hún ìjọ́ kan ló bẹ̀rẹ̀, ìjọ́ kan náà ni ó sì parí, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe establish ẹ̀ nínú Quran fáwa mùsùlùmí pé a ó kú ayé dànù gẹ́gẹ́ bí ìgbà tá a bá ku èlùbọ́ tá a kú dànù, nígbà tá a bá nílò ayé máa kú dànù. Ilé ayé ọ̀hún làwọn kan wá sọ di àwa mọ́ lọ báyìí, ilé ayé ọ̀hún làwọn kan ra kàkà mọ́, ilé ayé ọ̀hún làwọn kan ti ń kun ọmọ ènìyàn bí ìgbà tí wọ́n ń kun ẹran, bí ìgbà tí wọ́n pé ẹni tó kun èèyàn náà ò ní kú mọ́, àbí gbogbo ẹ̀ náà là ń rí lóríṣiríṣi. Wọ́n ń gé orí lọ́tùn-ún, gé ẹsẹ̀ lósì, gé gbogbo ẹ̀, fìyàn ṣowó, fìyàn ṣe gbogbo ẹ̀ látàrí ilé ayé náà ni. Ilé ayé tá a kà tí ò kúnwọ́, tá a dàálẹ̀ tí ò tún ṣeé ṣà. So ìjọ tó bá wọ Ọlọ́run yóò ká kúrò ńlẹ̀. Títóbi ni fọ́lọ́run ọba o, ọba tí ò láfiwé, tí ò lọ́bàkan, ọba tí ò lẹ́ni tó ń pè kó tó ṣe gbogbo tó bá fẹ́ ṣe. Ó ń ṣe gbogbo tó ń ṣe létòlétò tí ò sẹ́ni tó lè dí lọ́wọ́ pé kó má ṣe tó bá fẹ́. Òòrùn ń ràn, òjò ń rọ̀, afẹ́fẹ́ ń fẹ́, ooru ń mú lásìkò. Títóbi ni fọ́lọ́run. Èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé lórí ìkànnì ìròyìn Felifeli TV, níbi tá a ti ń ṣàgbéyẹ̀wò àwọn tó ń lọ láwùjọ wa lọ́kàn ọjọ́kan. Orílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, orílẹ̀-èdè Amẹ́ríkà, Western world, oríṣiríṣi ìlú. A ṣáà mọ̀ pé inú ayé náà ni gbogbo wa wà, lọ́jọ́ kan ọjọ́ kan á jábọ́. Ọ̀rọ̀ tó ń lọ ẹ bá wa kíyèsí. Comrade Quadri Ọláwálé lórúkọ tèmi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fẹ́yìn tẹ́ bá fẹ́ pè mí ṣàkíyèsí kan tàbí kejì. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070. A fi sójú fọ́nrán, ẹ máa rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ń bẹ̀, ẹ máa rí, torí ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá fúdì kan àbí kejì. Torí àìgbọ́n tán o, àìgbọ́n tán, a lè sọ̀rọ̀ míì ńgbà míì kó má rí bẹ́ẹ̀, ṣùgbọ́n láti pè wá ṣàkíyèsí. Níbo là ń lọ lọ́jọ́ ti tòní? Ó ní àwọn àṣírí kan tí ó tú tí àjọ USAID tí wọ́n sọ. Ẹni tó sọ̀rọ̀ yìí ó ti fìgbà kan jẹ́ ọmọ ogun Amẹ́ríkà, tó wà nínú ọmọ ogun Amẹ́ríkà. Ẹ rí i pé Amẹ́ríkà wọ́n lọ́mọ ogun dáadáa, wọ́n sì ní àwọn ibùdó ọmọ ogun tá a mọ̀ sí military base sáwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé. Ẹni tí fìgbà kan jẹ́ ọmọ ogun Amẹ́ríkà tó wà nínú Amẹ́ríkà gangan tí òun jáde síta. Ẹ rí i pé látìgbà tí Donald Trump ti wọlé, àwọn oríṣiríṣi àyípadà kan ló ń jáde síta tá ń rí. Palestine àti Israel, a rí bó ṣe ń lọ. Canal tó wà ní Panama, Canal tó wà ní Panama t'Amẹ́ríkà kọ́ ńgbà yẹn tán ṣe, Canal tómi lè mọ tí ọkọ̀ ojú omi ń gbà kọjá wá sí Europe láti Amẹ́ríkà, bí Donald Trump ṣe sọ pé òun fẹ́ gbà padà. Greenland, bí Donald Trump ṣe sọ pé òun fẹ́ gbà, tó fẹ́ sọ Canada di state kan náà nínú Amẹ́ríkà. Gbogbo oríṣiríṣi tó sì ń sọ fún Ukraine pé $500 billion tí Amẹ́ríkà fi ránṣẹ́ sí tó fi ja ogun, pé àwọn máa fi gba resources padà wá sórílẹ̀-èdè Amẹ́ríkà. Àwọn máa wá resources, àwọn máa kó resources tó up to $500 billion tí Ukraine ti bá wọn, tá bá ń bá wọn sọ kán máa gbọ́. Lórí gbogbo àyẹn, àwọn kan jáde wọn ní ìyànjẹ ni Russia ń ṣe fún Ukraine. Àní kì í ṣe ìyànjẹ, kò sẹ́ni tó lè gba, Amẹ́ríkà ò lè gba nǹkan tó fi ń lọ Russia yẹn.
táwọn NATO fi ń lọ Russia, Amẹ́ríkà ò lè gbà á. Kí Russia wá bù ṣe gàdà kó lóun fẹ́ lọ kọ́ bùdó ọmọ ogun sí Mexico àbí Cuba àbí Panama yẹn, lórílẹ̀-èdè Panama, kó lóun fẹ́ lọ kọ́ military base síbẹ̀. Amẹ́ríkà ò lè gbà, ẹ má jà tanra wa jẹ. So NATO tó jẹ́ pé ọ̀tá Russia ni wọ́n á fẹ́ gbé NATO base, wọ́n fẹ́ sọ Ukraine tó jẹ́ ọmọ Russia, wọ́n fẹ́ sọ di pàtàkì nínú mẹ́mbà NATO, kán ráàyè gbé military base NATO wá sí Ukraine, kán lè mọ threatening Russia, kán lè mọ ṣe alarming spy wọn, kó lè mọ wo orílẹ̀-èdè Russia wá. Kò sẹ́ni tó lè gbanú wa, ẹ má jà mọ́ fi sentiment sí tá a bá ti ń ṣe, ẹ jà mọ́ sòótọ́. Kò sẹ́ni tó lè gbà nínú wa. Áfíríkà ni rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yẹn wà. Àwọn orílẹ̀-èdè alágbára yẹn ò fẹ́ rẹ́dẹ̀rẹ̀dẹ̀. Amẹ́ríkà ló lè sanction ìlú kan pé wọn ò gbọdọ̀ ṣe nuclear power wọn ò gbọdọ̀ ṣe. Amẹ́ríkà dẹ̀ ní nuclear weapon lóríṣiríṣi, wọ́n á dẹ̀ gbé sanction lórí country kan pé àwọn ò gbọdọ̀ ní. Bẹ́ẹ̀ ṣe gbé sanction lórí Iran, tí Iran fi wá lọ́pọ̀ mọ́ Russia àti China tó fi rí tiwọn ṣe. Ẹ mọ̀ pé orílẹ̀-èdè tó bá ti ní nuclear bomb, ó ti di threat fún Amẹ́ríkà. Amẹ́ríkà ò lè jẹ gàba lórí ẹ̀ mọ́. Tó wá mọ̀ wò pé ìta Amẹ́ríkà ní tẹ́lẹ̀ fi jẹ gàba lé mi lórí, èmi náà ti ní. Tó tá Amẹ́ríkà bá yin tiwọn wá, òun náà yin tó ń lọ bẹ̀. Wọn kò yé wá, kò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Amẹ́ríkà ni o, Amẹ́ríkà ló dáa ju o, Amẹ́ríkà ló ṣe gbà, kò yé ọ̀pọ̀lọpọ̀. Pàápàá jùlọ láfíríkà wá mi, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ Nàìjíríà, ilẹ̀ Yorùbá, because àwa Yorùbá à believe pé Amẹ́ríkà ni òpin ayé. À believe nínú ara wa. Àtọ̀ kàn máa ń wo ẹlòmíì á kàn máa pariwo. America is this, America is that, irọ́ ni gbogbo ẹ̀. Amẹ́ríkà kọ́ ló lépo jù ní world, gbogbo ẹ̀ propaganda ni. Wọ́n bó wọ́n á lọ jàre lọ́jọ́ ti tòní. Ẹ rí i pé mo ti sọ́nú ètò mi kan pé problem ta ní world mẹ́ta ni: western world, tribalism and religion. Látún débẹ̀ lónìí. Western world kí Amẹ́ríkà ló tún threaten báyìí, ló náà wà nínú jàǹbá kan pẹ̀lú àṣírí tó tú síta lọ́wọ́ yìí. Ẹ rí i pé wọ́n deny visa ọ̀gágun orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n deny visa Christopher Danjuma, wọ́n deny visa lọ sí Canada pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ náà ṣe deny visa. Ó ní báwo ni àwọn á ṣe máa send àwọn ọmọ ogun lọ bá àwọn Boko Haram jà tí àwọn ò ní rí wọn capture. Wọ́n á dẹ̀ sọ pé wọ́n send àwọn nǹkan amáyédẹrùn sáwọn ìpínlẹ̀ kan ní Borno pé kó tó dọjọ́ kejì tí wọ́n máa ní tírélà yẹn lockdown àbó ṣe gbá kan ṣàwó, kó tó dọjọ́ kejì gbogbo àwọn ẹrù inú tírélà yóò ti disappear. Ta ló ń kó ẹrù yẹn? Níbo lẹrù yẹn ń lọ? Báwo làwọn aráabí ṣe ní nǹkan ìjà? Ó tiẹ̀ ní mọ̀pó kan tó bá mi sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ bá mi fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sójú móhùnmáwòrán kó wà lábẹ́ ẹ̀ síbẹ̀. Ó ní mọ̀pó kan tèmi àti ẹjọ́ sọ̀rọ̀. So mo ṣètò kan lórí rédíò kan ní Ogun State. Mo ti wá ṣètò yẹn tán. So mọ̀pó yẹn wá pé olóòtú ètò yẹn wá bá mi, ó wá sọ pé mọ̀pó yẹn sọ báyìí. Lẹ́yìn ètò ni mọ̀pó yẹn ti pe olóòtú ètò. Ó wá ní mọ̀pó yẹn sọ báyìí wípé nígbà táwọn lọ fún peacekeeping ní Jos, pé kò fẹ́ sí ìdílé kan, kò fẹ́ síbi táwọn dé táwọn ò bá AK-47 lọ́wọ́ àwọn ohun ìṣù kan bẹ̀, pé àwọn rọra ń ṣọ́ra ṣe ni. AK-47 gidi tuntun, àwọn kan rọra ń ṣọ́ra ṣe. Get gbogbo wọn yẹn akẹ́wò pé nǹkan tó minor ni. Abacha dẹ̀ ti sọ. Abacha ní ìlú tí terrorist bá ti ń dààmú wọn tó ti last 24 hours tí wọn ò rí solution sí láàrin 24 hours ó ló ti lọ́wọ́ kan nú. Abacha sọ. Bọ́tà bá ti fẹ́yàn bí èèyàn kan sóòótọ́ ọ̀rọ̀ àmọ́ rí pé sọkúsọ ló ń sọ. Ó wá dijọ́ tẹ́ni yẹn bá sọ bá come to reality
ká tó mọ rántí pé àìní dẹ̀ sọ̀rọ̀ báyìí o gbọ̀ngbà yẹn wú alára Abacha gẹ́gẹ́ bí èèyàn bí lójú àwọn kan Abacha èèyàn bí níbọn lójú tèmi Abacha ò kì í ṣe èèyàn bí yes lójú tèmi torí mi ò rí ibi tí Abacha ti gbógun ti aráàlú nígbà tí Abacha wà ní gọ́ọ̀mẹ̀ntì àwọn tó ń ṣèjọba tánjọ wà ní gọ́ọ̀mẹ̀ntì l'Abacha gbógun tì wọ́n sì ní olè ló mẹsẹ̀ olè tọ̀ ṣé ká wà níjọba ológun ṣé kò pé ìwà àjùjọba alágbádá tá a wà yìí lọ ẹ lọ gbogbo àwọn ilẹ̀ wa ó wà nínú constitution pé ìjọba ló ní ilẹ̀ ẹ lọ gbogbo in the next 10 years nílẹ̀ Yorùbá yìí àwọn ìṣẹ̀lẹ̀ ńlá kan máa ṣẹlẹ̀ tipa ò ní ka ipá ìjọba ò ní ka ṣé wọn pa àwọn gómìnà tá à ń yan rẹ́pù tá à ń yan wọ̀nyí àwọn ààrẹ tá à ń yan wọ̀nyí àwọn nǹkan kan wà tó yẹ kán mójútó ṣùgbọ́n tí wọn ò mójútó bí ọ̀rọ̀ ilẹ̀ àwọn lọ́balọ́ba ti ṣe jàǹbá ilẹ̀ lọ àwọn gómìnà ti ṣe jàǹbá ilẹ̀ lọ ọ̀rọ̀ ilẹ̀ sì mọ wá di ó sì mọ dìjà gbóró lọ́jọ́ iwájú ilẹ̀ Yorùbá ẹ lọ máàkì ẹ̀ dìwé tó ṣe ń gba ilẹ̀ náà ṣe ń ta ilẹ̀ gbogbo àwọn ibi tó yẹ kí ó jẹ́ ojú ọ̀nà fúnjọba gbogbo ẹ̀ làwọn yẹn ti kọ́lé sí gbogbo àwọn ilẹ̀ tó yẹ kó jẹ́ ilẹ̀ ìjọba gbogbo ẹ̀ làwọn yẹn ti kọ́lé sí àwọn máa sọ pé Haúsá ò gbọ́n ẹ lọ Kaduna ẹ lọ wo Kaduna dáadáa ẹ rí ilé yín tí ilé fi máa jìnnà sí títì ní Kaduna ẹ lọ wo distance ẹ kẹ wá compare pẹ̀lú tilẹ̀ Yorùbá tẹ́ máa fẹ́ kọ́lé ní Kaduna àbí ní àwọn ilẹ̀ Haúsá tá a sọ pé wọn ò gbọ́n yìí wọn ò tó bẹ́ẹ̀ láti kọ́lé síbi tíjọba ni wọn ò gbọ́dọ̀ kọ́lé sí ẹ lọ wò dáadáa nílẹ̀ Haúsá wọn ò tó bẹ́ẹ̀ yes ó sì rí méèdò ní bọ̀ nílẹ̀ Yorùbá ẹ lọ wò gbogbo ibi tíjọba ní no go area gbogbo bẹ́ẹ̀ làwọn yẹn ti kọ́lé sí lọ bọ̀ lọ́dọ̀ tiwọn láwọn Haúsá yẹn wọ́n fi town plan wọ́n fi lélẹ̀ wọ́n sì ń tẹ̀lé dòní yes wọ́n ń tẹ̀lé dòní nílẹ̀ Haúsá ẹ sọ pé mo parọ́ ẹ lọ wò níbi tí wọn ò ti ní làákàyè tó jẹ́ pé ẹran ló ń dààmú wọn ẹran ló ń darí wọn àwọn Haúsá tí wọn ò lóye wọ́n tẹ̀lé dòní town plan wọ́n tẹ̀lé bọ̀ níbí àtẹ̀lé town plan kankan bí gbogbo ilẹ̀ onílẹ̀ títà ilẹ̀ tá títà láti bíi 50, 40, 70 years ago àwọn ọmọ onílẹ̀ yẹn tí wọ́n á ń claim ẹ̀ padà báyìí wọ́n láwọn ọmọ onílẹ̀ wọ́n ṣe tún claim ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá ló ti ń ṣẹlẹ̀ ìjà ala ilẹ̀ ìjà agbá ìjà àwo àwọn gómìnà tó bá yẹ ká mójútó nǹkan yẹn wọn ò mójútó látàrí pé wọ́n fẹ́ dìbò wọlé àwọn tó yẹ ká mójútó wọn ò mójútó ilẹ̀ Yorùbá yìí ọdún mẹ́wàá sásìkò ewu ẹjẹ́ á máa wu eléyìí ò ń sọ̀rọ̀ pé bóyá afẹnu burúkú pé nǹkan in tó ń ṣẹlẹ̀ reality ni ibi tó yẹ kọ́nà gbà wọ́n ti block ẹ̀ ibi tó yẹ kí kinní wọ́n block ẹ̀ school kan wà ní Àkúrẹ́ ẹ lọ wo school yẹn níbi tí Ọ̀ọ̀ni Ifẹ̀ tán kọ́ Ọ̀jájá sí Ọ̀jájá park tó tẹ wá mẹ́tìwé wá mẹ́ ẹ lọ wo iṣẹ́ tán ṣe níbẹ̀ school tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ẹ lọ wo bómi ṣe máa dààmú wọn ibi tómi ti ń bọ̀ omi tó ń bọ̀ wọ́n dà ìbáàtò omi yẹn síbòmíì torí pé ọba fẹ́ kọ́ nǹkan ó dẹ̀ fi ti in tó fẹ́ kọ́ yẹn ó fi pa aráàlú ó fi pa wọ́n lára ó fi pa school yẹn náà ó fi pa lára Ọ̀jájá park yẹn lọ wo school tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ yìí ní dárúkọ school yẹn ẹ̀yin tẹ́ bá wò tẹ́ lọ wò ó ẹ̀bẹ́ tẹ́ ẹjọ́ máa ẹ pé èèyàn pé Ọ̀jájá park o tí ọba Ifẹ̀ kọ́ tí wọ́n kọ́ òtẹ́kọ̀ gbogbo ẹ̀ síbẹ̀ pé báwo níbẹ̀ ṣe rí omi yẹn níbo lomi yẹn gbà lọ òjò tó rọ̀ kọjá yìí ẹ lọ wo ọṣẹ́ tó ṣe omi tó yẹ kó lọ wájú omi yẹn ń padà lọ sẹ́yìn ó ń balẹ̀ jẹ́ ó ń ba dúkìá jẹ́ ọba ló kọ́ o ọba tán láwọn ọba ilẹ̀ Yorùbá nìyẹn o ọba ilẹ̀ Yorùbá àwọn nìyẹn o wẹ́ Yorùbá ibi tá a bá ṣe ra wa dé àbá ń bẹ̀ náà ibi tí mo wá ń lọ ni ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ẹ kọ́kọ́ bá mi play fídíò yẹn ẹ jẹ́ ká wo fídíò yẹn ẹ jẹ́ ká wo. 24, we spent $697 million of the taxpayers' dollars in Afghanistan, including $534,719,000 in change from USAID in Afghanistan. I don't know what we think we're going to change in Afghanistan. We lost 22,000, lost or wounded 22,500 Americans in Afghanistan over the course of our term there in the war, spending over $2 trillion.
We're just going to keep on spending because somehow we think it's going to get better. And if you're wondering who's in charge of Afghanistan getting the money, and that money I just mentioned, the $697 million is on top of, and is in addition to the weekly to every 10-day shipments in cash of $40 to $80 million. Afghanistan is ruled by folks named Seyroddin Haqqani. The Haqqani network mean anything to anybody in the room? How about Abdullah bin Laden, who gets some of that money? Does that name ring a bell to anybody in the room? Because your money, $697 million annually, plus the shipments of cash funds madrasas, ISIS, Al-Qaeda, Boko Haram, ISIS Khorasan, terrorist training camps. That's what it's funding. If you think that the program under Operation Enduring Sentinel entitled Women's Scholarship Endowment, which receives $60 million annually, or the Young Women Lead, which gets about $5 million annually, is going to women who, by the way, if you read the Inspector General's report, is telling you that the Taliban does not allow women to speak in public. Yet somehow you're believing, and American people are supposed to believe, that this money is going for the betterment of the women in Afghanistan. It is not. You are funding terrorism, and it's coming through USAID. And it's not just Afghanistan, because Pakistan's right next door. USAID spent $840 million in the last 20 years on Pakistan's education-related program. It includes $136 million to build 120 schools, of which there is zero evidence that any of them were built. Why would there be any evidence? The Inspector General can't get in to see them. But you know what? We doubled down and spent $20 million from USAID to create educational television programs for children unable to attend the physical school. Yeah, they can't attend it because it doesn't exist. You paid for it. Somebody else got the money. You are paying for terrorism. This has got to end. Yeah. Ọ̀rọ̀ láti gbọ́ yẹn. Àkọ́kọ́ náà, àṣírí tó tú síta ẹ̀. Kí ló dé tí bàbá yìí ò ti tú àṣírí síta kó tó dòní? Kí ká sọ pé ẹnu ẹ̀ ò tọ́rọ̀ ńgbà yẹn, ẹnu ẹ̀ wá tọ́rọ̀ lónìí, ó tú síta. Tó bá jójú yẹn la fẹ́ fi wò, agreed. Pé ńgbà yẹn o, tẹ́lẹ̀ pé Yorùbá máa sọ, wọ́n ní tọ́wọ́ ẹni ò bá tètè kùdà, èèyàn ò lè béèrè kú tó pa abẹ ẹni. Nígbà yẹn bóyá ọwọ́ ẹ̀ ò tètè kùdà. Ọwọ́ ẹ̀ ti wá tètè kùdà báyìí, wá táṣìírí ẹ̀ síta. Ṣé oore ni Amẹ́ríkà ń ṣe fún àgbáyé báyìí àbí ibi? Because tẹ́ bá wo ohun tó ṣẹlẹ̀ ní Syria, ẹ rí i pé wọ́n lé al-Bashar, wọ́n lé kúrò ní president Syria, ó sá lọ sí Russia báyìí. ISIS tí Amẹ́ríkà ń fund, tí ẹni sọ pé Amẹ́ríkà ń fund, tí àwọn pé òun ni olórí ní Syria báyìí. Báyìí wọ́n ti di èèyàn gidi, wọn ò kí ń ṣe terrorist mọ́. Báyìí ní Syria, fine. Al-Qaeda ńkọ́? Ṣé wá rí tó ń ṣẹlẹ̀ yìí? Amẹ́ríkà ò dídì dáṣe. Mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà àwọn ò dídì dáṣe. Tí ò bá lọ́wọ́ Saudi Arabia nú, Amẹ́ríkà ò lè succeed in tó ṣe. Ó dẹ̀ lọ́wọ́ Saudi Arabia nú. Gbogbo àwọn terrorist group tẹ́ ń wò yẹn, tẹ́ jẹ́ Muslim terrorist group yẹn, Amẹ́ríkà ló ń fund wọn in cola. Yes. Bẹ́ẹ̀ ni bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. I'm a Muslim. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ní Palestine, Israel. Ṣé ẹ mọ̀ pé tá bá lọ wo ohun tó ń ṣẹlẹ̀ ní Palestine, Israel dáadáa, lẹ́yìn tó bá ń follow ìtàn tí ìkan ń ṣe ni tó jẹ́ pé ó ti wà daft tí òun follow tán tó kẹ́ pé nígbà bá ti sọ fún náà ni kò ní ṣe research ẹ̀ dáadáa. Wọ́n ní ìmúbẹ̀rẹ̀ ní 1948 ní State of Israel. Àwọn olówó àmì ẹ̀tẹ́lẹ̀, they are Palestine. Ní Palestine yẹn dẹ̀ ní Muslim Christian ni wọ́n ní bẹ̀ yẹn. Population Muslim pọ̀ ju ti Christian lọ. Ní Israel wà ní Jew ló ní population Christian tó wà ń bẹ̀ ò ju 3%, 3 to 2% ní Christian tó wà ní
ní Israel, yes, Jew ló ní. Now, ibi tí mo ń lọ bẹ̀ ni pé America ń fọ́ǹdì Boko Haram ní ìgbà tí issue Boko Haram ṣẹlẹ̀ láyé ìjọba Goodluck Jonathan. Ẹ rí i pé nígbà tí ààrẹ Muhammadu Buhari dórí ipò, ó lóun ṣe àwọn ìwádìí owó tán ní kán fi ra nǹkan jagun tí Sambo Dasuki tó ná lavishly. Jonathan wọ́n ta statement, Obama ló kọ́kọ́ dárúkọ direct pé time tí ọ̀rọ̀ Chibok bẹ̀rẹ̀, àwọn èèyàn ti gbéra pa, wọ́n ti sá lọ sí Amẹ́ríkà, wọ́n ti ń pe bring back our girls. Ẹ̀kú táàmù yẹn ni Boko Haram lágbára, ayé Jonathan ni Boko Haram dé tó lágbára. Jonathan ní Barack Obama, ó dùn mí tí mi ò mú fídíò yẹn, ó dùn mí ó dùn mí. So ẹ̀yin tẹ́ bá ti gbọ́, tẹ́ bá gbọ́ ẹ mọ̀ flashback. Ó lóun gbé owó lọ láti lọ ra nǹkan ìjà ogun lọ́wọ́ Amẹ́ríkà, ó lé Amẹ́ríkà ò ta nǹkan ìjà ogun fáwọn. Amẹ́ríkà ò ta nǹkan ìjà ogun. Barack Obama ni Jonathan ọkọ mention gbàrà nínú ọ̀rọ̀ ẹ̀, ó lọ direct ni pé tó wà behind of this Barack Obama ni. Ọmọ wo ni Barack Obama? Ṣé kìí ṣe ọmọ Kenya ló pera ẹ̀? Bọ̀ àwọn ally Amẹ́ríkà sí Áfíríkà nìyẹn, ara wọn nìyẹn, tí wọn ò jẹ́ k'Amẹ́ríkà, tí wọn ò jẹ́ k'Áfíríkà settle, ara wọn nìyẹn. Now, ìjọba APC ńgbà yẹn wọ́n wà ní ẹgbẹ́ alátakò, wọ́n wá dúró sórí nǹkan yẹn ni wọ́n fi threaten Jonathan di 2015 tí wọ́n gbàjọba. Now, APC ẹ jáde síta, ẹ mọ̀ pé ẹ̀sùn ni wọ́n fi kàn yín, ẹ̀sùn ni bàbá fi kàn yín báyìí pé Boko Haram, Amẹ́ríkà ló ń finance wọn in collaboration with àwọn tó wà ń jọba báyìí. Nítorí gbogbo àyẹn, gbogbo ẹgbẹ́ alátakò tó wà ń jọba, gbogbo ẹgbẹ́ alátakò ńgbà yẹn, àwọn náà wà ní ìjọba ń sìn báyìí. Ẹ rí i pé during regime Buhari, Boko Haram lọlẹ̀ díẹ̀, Fúlàní herdsmen ló jáde, àwọn ará àwọn Boko Haram repentance tó ń fún wọn ní tó ń repent wọn láwọn Boko Haram, àwọn tí kò nǹkan ìjà lẹ̀, àwọn ò jà mọ́, àwọn repent, wọ́n grant wọn ní amnesty, wọ́n ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi ní ọ̀dà Buhari. Àbí ẹ gbàgbé àwọn Boko Haram repentance gbogbo ẹ̀ oríṣiríṣi. Àwádẹ̀ tí ń sọ, ó kàn dùn mí pé mi ò tí ì jáde wá sórí ètò báyìí ńgbà yẹn ni, a ti ń sọ ńgbà yẹn tipẹ́tipẹ́ láwọn rédíò program kọ̀ọ̀kan tá a máa ń lọ ńgbà yẹn pé kinní yìí ó lọ́wọ́ kan òṣèlú nú. Yes, ṣé bá ṣe ní yẹn ló ń tú síta ń sìn. A dẹ̀ ti ń sọ pé àwọn West Amẹ́ríkà wọn ò kí ń ṣọ̀rẹ́ Áfíríkà, wọn ò ń ṣọ̀rẹ́ wámì kankan. A ti ń sọ tipẹ́tipẹ́. Lẹ́nu ọjọ́ mẹ́ta gẹ́gẹ́ tí mo ti ẹ̀ ń wá online, tí mo ń la àwọn tó bá ti wo program mi mo ṣe sọ pé Western world problem náà jẹ́ fún wa. Ebó ń lélẹ̀ báyìí sí. Now, ìjọba Bọ́lá Ahmed Tinubu ló wà lórí ipò. Èmi fẹ́ kán jáde báyìí kán á debunk kìíní pé kò rí bẹ́ẹ̀. Who are the Boko Haram? Who are the ISIS? Who are the Al-Qaeda? Kí ni mission wọn? Mission wọn ni láti lọ síbi tán ti ń exploit wa, tán ti ń kó gold wa, tán ti ń kó uranium wa, tán ti ń kó lithium wa. Ṣé bí lẹ́nu ọjọ́ mẹ́ta náà discover lithium Nasarawa torílẹ̀-èdè Faransé àti China tí wọ́n ń bẹ ìjọba Nàìjíríà pé kán fáwọn ní access láti lè máa wa lithium tó wà ní Nasarawa. Àní ẹṣẹ́ rí ẹlẹ́yàmẹ̀yà yẹn tó máa kólẹ̀ láàrin wa kò dáa. Tàbá ti rí ẹ̀yà yẹn kan gẹ́gẹ́ bíi pé ẹ̀yà yẹn ló burú tó ń threat country tí òjò nítumọ̀. Àwa tá à ń rí ẹ̀yà yẹn gẹ́gẹ́ bíi threat, àwa náà ò lè nísinmi. Ohun tí ká parapọ̀ ká kọ́kọ́ fight problem tá a ní ká tó wá separate. Yes, without that we are going nowhere. Wọ́n á pè fún Yorùbá nation, Biafra nation. We are going nowhere. Kò lè work. Kò lè work. Yes. Oyè làgbà ń wò, wọ́n lá ojú àgbà ó yánu. Gbogbo kìíní láti sọ several times. Gbọ́ òótọ́ ọ̀rọ̀ jìnnà sí wa, kí n fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ bí ọmọ ìyá àsọkúsọ ni. Yes.
tá a bá dẹ̀ wójútùú sáwọn nǹkan kọ̀ọ̀kan a ò lè rọ́nà lọ sáwọn nǹkan síbi kọ̀ọ̀kan ọ̀ǹtì tí haúsá gbọ́yé tí ìgbò gbọ́yé tí yorùbá gbọ́yé tí fúlàní gbọ́yé tá a bá gbọ́ kinní yìí yé àwọn olórí wa tí wọ́n lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn olókoòwò àgbáyé yìí wọn ò lè fẹ́ kúrò nípò agbára wọ́n sì máa remain sípò agbára wọ́n dẹ̀ mọ̀ sí máa tàn wá jẹ lọ ní for life. ẹ lọ wo Ifẹ̀ ẹ wo ló ṣe ń wa góòdì Ifẹ̀ ta ló ń wa góòdì Ifẹ̀ ta ló ṣagbátẹrù góòdì Ifẹ̀ ẹ̀yin náà bira yín léèrè. góòlù Sàǹfàrà ṣáráàlú ló wúlò fún àbáwọn alágbára Sàǹfàrà. góòlù tó wà ní Iléṣà ṣáráàlú ló wúlò fún àbálágbára Iléṣà. bitumen crude oil everything gbogbo ẹ̀ àwọn ló wúlò fún. àwọn wo so gbogbo kinní wọ̀nyí ló wà glaring kò sí tó pamọ́ ń bẹ̀ àfi táṣìírí bá ṣẹ̀ṣẹ̀ ń tú síta. àwa mẹ̀kúnnù ìlú ó dìgbà táwa mẹ̀kúnnù bá gbàjọba ara wa ká tó rọ́nà lọ táwa bá gbàjọba ara wa a ò lè rọ́nà lọ o. ìjà wa kọ́ o ìjà ò rán o ìjàngbọ̀n ò rán o ọpọlọ làwọn aráabí fi ń bá wa jà o àwa mẹ̀kúnnù káwa náà gbé ọpọlọ kalẹ̀. ní ẹnujọ́ mẹ́ta mò ń challenge àwọn house of rep àti senator wa londo senatorial district. mo ní ẹ wá ṣàlàyé tó wà ní tax bill ẹ wá ṣàlàyé ẹ̀ fún wa mo táàgì wọn mo táàgì Mákindé honourable Abiola Mákindé tó jẹ́ house of representative Ondo West and East mo táàgì ẹ̀ mo táàgì honourable Adégbọ̀nmírè senator Ondo senatorial district Ondo West Ondo East Ìfẹ́dọ̀rẹ́ Àkúrẹ́ North Àkúrẹ́ South àti Ìdànrè ibi mẹ́fà tó ń ṣojú nìyẹn mo táàgì ẹ̀ ẹ wá ṣàlàyé tó wà ní tax bill reform táàrẹ Tinubu gbé jáde fún wa kẹ́ ẹ tó implement ẹ̀ kò sẹ́ni tó dáhùn. mo post ẹ̀ sórí Facebook page mi mo post ẹ̀ sí gbogbo ibi tán wà ẹ wá explain àárọ̀ aláàárọ̀ mo tún repost ẹ̀ ẹ wá explain ẹ̀ fún wa ká tó implement ẹ̀ kò sẹ́nibọ̀dì wọn tó dáhùn. now àwọn èèyàn dẹ̀ tún jáde ní 2027 báwọn fẹ́ ṣe senator àwọn fẹ́ ṣe rep kí mẹ̀kúnnù mọ́ wà lóye pé a ní kẹ́ wá explain tax bill fún wa ẹ wá lẹ́yìn tó fẹ́ jáde fún rep àbí ẹ tó fẹ́ jáde fún senator fún kí ni. ẹ wo iye owó tó ti gbé lórí pé à ń pè à ń ṣe data à ń ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi ẹ ti wo iye tó ti gbélé àwọn senator àti rep yẹn dẹ̀ jókòó àwọn náà bọwọ́lù tó fi dòfin lé wa lórí o wọn ò lè wá explain fún wa. so mẹ̀kúnnù ọpọlọ náà fi ń bá wa jà àwa náà nílò láti fi ọpọlọ béèrè lọ́wọ́ wọn. a ní rí jù báyìí lọ èmi ọmọ yín àbúrò yín náà Comrade Quadri Ọláwálé fún àǹfààní ẹ̀yin tí wọ́n fẹ́ pè mí bá mi sọ̀rọ̀ kan tàbí kejì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07068401775 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ni èmi ni màá gbé kò sẹ́lómi tá a gbé yóò dára fún wa o ẹ ṣeun ó dàbọ̀.